سبحان الذي عرف مطالبنا كذا هدفا لا أنت إلهنا المعطي تفوق هاتما وصفا بقدرته تجلى موت أنه شرفا بقدرته تجلى موت رأينا أنه شرفا. gbogbo àwa tí ẹlọ́fítẹ́bù kan di kìíní yẹn tí àánú Ọlọ́run ní kí a wà níbí ní ààyè oríire tá a wà yìí. Bàbá wa Sẹ́nitọ̀ Buhari àwọn mi ò mọ tí ń jóríire. Ọlá àìmọ̀ tí ń jóríire kò jẹ́ wọn válù oríire. Kò wá rọ̀ wọ́n lọ́rùn láti pọ́n olóríire lé. Ṣé ẹ mọ̀ pé sísítẹ́ẹ̀mù téèyàn ò bá sí kì í rí yìí ibẹ̀? Ṣé kó lọlẹ̀ nísìnyí? Bí kúdọ́rà ti hí. تجلى موت رأينا أنه sólogòní. فسبحان الذي عرف súnà sólogò ẹ̀ mọ̀ kí Muhyiddin ni. مطالبنا كذا هدفا. àwọn ọmọ mi ní Sakinu. لا Sẹ́nitọ̀ fẹ́ kí n. تفو هاتما وصفا بقدرته لما رأينا أنه Alhaji Suleiman Faruk àti Alhaji Ọlájùmọ̀kẹ́ Misliudeen náà ti ju ọmọ yín lọ. نعم bá a ti fẹ́ sọ̀rọ̀ ọ́fíìsì ẹ̀ lẹ̀. نعم بكل تجلى ما رأينا بكل تجلى ما رأينا أنه ẹ jókòó àwọn ìyá Usam ẹ jókòó. A mójútó agbo yìí nísìnyí gbogbo ìtẹ̀ ń wí àmúkú ń bẹ̀. Nísìnyí ẹni wọn lọ gba kánópì kan sí wa. Ayọ̀ ayé wa bèlè pa ayọ̀ ayé ṣe. Àwọn akọrù lè kó báyìí kápẹ́ kánópì ní wàá jẹ́ yẹn yà. Ayọ̀ sàká rẹ̀ nù. Bá a tó kánópì láti bí de pálásì Ọlọ́fà kò tó ń tọ́lọ̀ ṣe sí àyín. Ìyá nísìnyí ẹ̀yin elétò mo fún yín ní bí 20 ìṣẹ́jú kí mi ò débì. Àwọn aláǹsẹ̀ náwó gbogbo lọ wí. فسبحان الذي عرف Ó ká mi lára pé Yorùbá nẹ́bì. مطالبنا كذا هدفا. Àmì ìjẹ́ ìṣìnà aláyọ̀ fàtẹ́. لا تفو هاتما وصفا. Mufti ni ń dúró dè mo fẹ́ kí Sẹ́nitọ̀ Buhari Al-Fatah. بقدرته تجلى ما Distinguished àti ẹniyẹ Nàìjíríà. رأينا أنه
kí ló sì wọ́n tó yorùbá nẹ́bí dáadáa. بكل تجلموا ẹ̀ tó náà ń wo dáadáa tó fẹ́ kó jẹ́ tó ń kó yorùbá nẹ́bí kí n gbọ́. رأينا أنه رفاع بقدرته بكل تجلموا أنه شرفا. adúgbò fún ọlọ́run kí ló sì ọtọ̀ dúpẹ́ yóò nígbà tóun ò sẹ́nitọ̀ ní tòun má wo òní ntọ́ táwọn òbí sẹ́nitọ̀ Buhari ń dájọ́ ọ̀ sí ń bẹ̀ iṣẹ́ lásán guruwaya ṣe bájà tó jọ tẹ ń sunkún wa lọ́dọ̀ ọlọ́run tẹ ń dájọ́ wa ọ̀ sí ń bẹ̀ gbogbo tí yóò bá dá lájọ kò lè kó ẹ wá lọ mọ̀ bàbá mi dájọ́ tí ò kó ọmọ ọlọ́run ó kó fún. بكل تجلموا ìyá mi náà dájọ́ gbogbo ilé epo tó máa ń kọ́ tí wọ́n á nípò ńláńlá yìí àwọn ìyá tí wọ́n fẹ́ nìní ọlọ́wọ́n náà jẹ́ ń fún ọmọ yín kó lè bá àdọ́jú alẹ́. àwọn kọmíṣánná rẹ̀ ní ìsìnkú sí tí ó pẹ́ ń bẹ̀. رأينا ọlọ́run tí ì jẹ́ kí nǹkan ó gbé wọ́n ti máa sàn án ránran nísìn. wọ́n ń síjú ilé epo lọ ní ẹni tí ò bá dáa fún kì í mọ iyì tó dáa. kódà ń gbà míì wọ́n mú wá fún wa pé owó tá a fi dúpẹ́ nígbà míì kó ju owó tá a fi ṣe nǹkan lọ. dá mi lóhùn. يا ما إنانا mo kí ọlọ́run. صلوا بر أتانا صلوا ما بر أتانا. n sì fẹ́ kí àmì ìjẹ́sì ó káàkiri mọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí kábíyèsí tí wọ́n jẹ́ bàbá wọn lónìí gbogbo àlejò tí wọ́n máa gbà ẹ̀yìn àwọn tí wọ́n máa gbà ìjọ ìnáwó èmi dààmú mo fẹ́ mọ iye ọ̀rẹ́ tí mo ti wúlò fún tí ó wúlò fún mi padà. ìyá mọ̀ àrò ọ̀rẹ́ tí wọ́n lá gbọ́dọ̀ bá rìn lọ́rẹ́ tó bá complain jọ́ tó bá ń ṣènáwó pé àjẹ́ látàárọ̀ ìyẹ́ tí olórí ibu ni kò fẹ́ kó yé ọ ẹnu rẹ gbọ́dọ̀ pọ̀ jẹ́ níbi nǹkan ọ̀rẹ́ rẹ kí ló fẹ́ kọ́ tààrí ọmọ wa sọ. ọ̀rẹ́ yẹ̀yẹ́ kì í dójú agbo àgbà tó bá dé mẹ́nu refreshment yóò wá dé asarara rí bí ẹrù olè ní o máa jẹ́ ń jẹ òsì. ẹ dọ́kun ẹ̀yin ọ̀rẹ́ wèrè ẹ lọ bí nǹkan ọ̀rẹ́ yín ẹ wá jẹ ẹ̀bà mẹ́fà àmàlà méjì kí lẹ fẹ́ kọ́ tààrí o jẹ ẹ fẹ́ ba tiẹ̀ jẹ́ nù. ọ̀rẹ́ yìí yóò ní jọ nǹkan ọ̀rẹ́ ipa kún fún ọ̀rẹ́ rẹ ni. wà á kálá kù. mo fẹ́ kí sẹ́nitọ̀ Buhari. bíbáfìlì jamili wàkàfìlì àdá. ẹ tó bá rí yín lóde báyìí kò mọ̀ kó yí láti rí yín. bí ààrẹ ṣe tóun ẹ̀yin tẹ́ lè gbọ́n nígbẹ̀lẹ̀ jòkó yìí gbogbo ń tọkọ látàárọ̀ àfaramọ́ ibi tẹ́ ẹ lágbára dé ààrẹ tó bà ayé jẹ́ lọ rí ẹlẹ́ni kan lọ pé wá dúró síbẹ̀ mọ́ sọ́ńtọ́ sí lọ mọ́ kàbí àjẹ́. ẹ wá dá àwa mẹ̀kúnnù lóhùn ẹ wá ń sáré bọ̀ nítorí wa bá ń wí ẹsẹ̀ kan tó wà lókè péré o. madihu abiri so. ẹ̀yin àfa àtẹ wà ń bí ẹ dákun ń bọ̀ o wáyé Yusuf. madihu lè akabiri so.
ntí ò yá àwọn àfáà lónìí kéwù nìkan ni wọ́n rí ni wọ́n fi ní àṣà wọn ò rí pé olówó náà lè sọ àwọn di nǹkan kí ló wá ké tó bá ké ó tọ́ nígbèraga ṣèbánu kí wọ́n mọ̀ ìyálé rẹ̀ ni. kábíyèsí ń wá ń pé mo ti lọ Mẹ́kà ní ti dìde mẹ́jọ èwo lọ fowó lọ rí ṣèbánu tó dáa fún ni rán ọ àwọn tó sì mọ yìí náà nù àjọ rẹ ò pé rí ẹni tí ò fowó rọkọ̀ asọ́nù kòtò kò mọ iye tí a ń tà á. àwọn tẹ̀ ń ṣépè eléyìí wàhálà wọn nílẹ̀ yẹn àfa gbogbo àwọn ìmọ̀mù tí wọ́n jókòó yìí nísìnyí lórí irú wa yìí àwọn kan náà kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ náà gbà wá síbẹ̀ lọ́kọ́ tí ẹ̀kọ́ ọmọ iye tí ò nà àtọ́dún tó ìparí ẹ̀ ọkọ̀ mọ́ṣáláṣí tẹ ìwọ́tọ̀ òru yẹ̀pẹ̀ inú òjò tí wọ́n fi kàn ẹ̀ kẹ́kọ̀ọ́ mọ́ṣáláṣí kó kọ́kọ́rọ́ fún ọ ọwọ́ níbi tó dáa fún adé ó wá dáa fún àmì ẹ̀fà ọ̀lápá. madihu abiri. ẹ gbọ́ mi yé fa. ṣáàtìmù. fún àfáà mi lónìí tó bá ṣiṣẹ́ kan owó kò lè rà á yóò kó pamọ́ ni kò fún yẹn ní mọ́tò 150 million. ẹ̀yin lẹ́jẹ́ ní àjò yá wọ́n tẹ kọ́ sílùú yín yẹn tí bá ti kó bọ́jọ́ Jímọ̀ ni àjọ fẹ́ sí ni ṣùgbọ́n lọ́fọ̀ ò sí wọ́n travel out nígbà yẹn èmi sì fẹ́ kó ṣe pé ń jọ́tọ́ lọ́fọ̀ bá sínlé ní sínlé kò rọrùn báwọn troubleshooter ọlọ́fà lèmi ń sì wá dalé lẹ̀. ṣàtìmọ̀ làwọn sùúlẹ̀ adab. ọ̀rọ̀ mi àkọ́kọ́ kí n tó máa lọ kéèyàn ó máa pọ́n àwọn ẹni lélẹ̀ kó máa pọ́n wọn lé kó yìn wọ́n. sunnatun. sunna ni ká yin ẹni rè Ànábì yin Abubakar ó yin Umar ó yin Uthman ó yin Ali kódà ńgbà tí ó yin àwọn kan ó lẹ́yìn tí ẹ dúró tì mí tẹ́ bá mi jagun gbogbo yín dọ́mọ àlìjẹ́nnà. effort wọn ló fi hàn pé èèyàn rẹ ni wọn sọ̀rọ̀ olówó dáadáa rí ti ń pẹ̀rẹ̀ léyà nísìn ọdún ó ti pé 20 years ọmọ yẹn tẹ́ ń tẹ̀ràn wọn kàn mú abọ́ nílé mẹ́ẹ̀ àní ẹ̀sọ́ má bẹ̀ yẹn bàtí sọ̀n ló rà tó ọdọ́jẹ́ ẹ̀ràn rí ni wá ṣe wá àṣírí kọ́ ní olóore mi tó rẹ̀ ẹran ọdún fún mi ní ọ̀sẹ̀nu kẹ́m. madihuli akabiri sunnatun. kò ní mílà láti yin ajalfata njẹ́ yín dààmú Saudi tẹ́ ń jórin tẹ́ ń kan lé tẹ́ ń fitinẹ káàkiri ayé àtẹlé yín ẹ wá dààmú ẹ wá ró ẹ̀kọ́ mọ́ṣáláṣí ẹ̀kọ́ kọ́kọ́rọ́ rẹ fún mi kí n kó fẹ́ ní bá wù mí ṣe làwọn wà nílé sọ ẹ̀yin àfa àtẹ̀jọ́ kó ti fẹ́ má kásá o páńpẹ́ ti fẹ́ máa àfa àlásà wọn yẹn o ọ̀wá ń polówó ní gànámù ọmọ kó ti lọ lé kéwúrí àwọn àgùntàn wọn yẹn ó gbọ́n tó sọ kò ní dàní ọ̀fẹ́ ní pírọ́lẹ́mù tó mọ̀ pé àgùntàn ní sanwó wọ kìnìún. ṣàtìmọ̀ làwọn sùúlẹ̀ adab. bàbá ọlọ́fà mo kí wọn púpọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ti kí wọn jágínní tí kí wọn tó ẹ kí wọn dáadáa sí i. ṣàtìmọ̀ làwọn. jẹ́mọ̀ ẹ̀ ní náà. naam. kódà èmi ò rí ẹ tó bá ga nínú ọ̀ràn ẹ tí ò pọ́nlé tí ò kí yàtọ̀ sí pé kò bírú rẹ kò tún ní síra láyọ̀ oríire tó ṣòro ṣe ọwọ́ rẹ ni ó ganu fámìlì ọwọ́ ni ẹ mọ yẹ̀yẹ́ rẹ ni mélòó lẹ wá bí tẹ fẹ́ yẹ̀yẹ́ dànù tán. ní kọ́mẹ́tì nìlọ́lé rẹ òun ní kékeré ẹgbẹ́ náà ń kọ́ ohun tó jẹ́ mọ́ kí fámìlì ọ̀la ìyanu ẹ sọ lórí ibú rẹ ìran mi ò ti burú rẹ jẹ ní sọ lónìí sẹ́ẹ̀ bú jẹ mo gbé kú ńlẹ̀ ẹ máa wárú ẹ kátá yóò fi parẹ́ ẹ̀rí mọ́nù èyí fámìlì wèrè míì tẹ wà níbí
ẹ wá rojọ́ ẹni tó ga láàrin yín káàkiri èmi dẹ̀ tún ní ó ṣe kò lè ṣe tán Ọlọ́run ló lè ṣe tán ohun tí yẹn bá ṣe ẹ dúpẹ́ sóun ló dá yín ni ṣùgbọ́n Ọlọ́run kan ló ní bùkátà wa sọ wá ṣe tán ni. ìyẹn ra àgbò ó pa màálù fẹ́yìn fámìlì yẹ̀yẹ́ mi ẹ wá rojọ́ ká ẹran màálù kò dùn tẹ́ ẹran àgbò wà á lè ra àgbò kọ̀ọ̀kan fún akárí owó báńkì kó jẹ gbèsè ṣe mọ̀ pé òun ló sùn lóru àbẹ́mọ̀ ìwọ máa dùn àgbò lẹ́nu ìwọ kú màrátà ẹ̀ ayé òye oríire ò pé ọ̀báǹtálí ebi lábẹ́ gétọ́sì ó tó ti ń sèkó tí ò dé rí ó lò sínú ran ọ̀rọ̀ wa mú hánhán lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ òfò ẹ jẹ́ n bọ́ lórí ibú rẹ sọ̀rọ̀ kó lè bá gbọ́ lónìí. Madihul akabiri so. Ọ̀rẹ́kẹ̀yìn ó yin àwọn ńlá ńlá tọ́lọ̀ ń bá pè ní ńlá nothing distinguish àti distinguish àtọ̀sẹ́gbẹ́ wọn. Àwọn hierarchy yányán ipò Nàìjíríà yányán tí a lè fi sílẹ̀ tó bá ga àwọn ẹ̀jọ̀ kọ́ yìí. Wọ́n di mínísítà ọ̀nà ọ̀rọ̀ wọn àjùmọ̀ wọ́n bí ọ léèrè ọ̀rọ̀. Ọ sì tẹ̀ fún wọn wọ́n sì lukùn wọn mọ́lẹ̀ fún ọ. Bọ́ọ̀bà tiẹ̀ padà máa sakọ tí wọn náà mìírí júé ọ gbọ́dọ̀ wọn kọjá wọn lè yẹ ọ pé ọ ní dáadáa máa lọlé lẹ wá dáwọ́ ọmọ tálíkà lóhùn. ẹ sí ń tòsí torí wàá lọ fi dé láti ìlú òyìnbó. Ṣàtìmọ́ làhọ́. wọ́n ní kéèyàn ó pẹ́ni tó ga lé wọ́n bí ẹ̀yìn ní bá sọ̀rọ̀ bitalomi ti ṣubú nìyẹn. Ṣàtìmọ́ làhọ́ sólè adab. ká máa bú ẹ̀ tó ga nínú ìran àbí nínú ìlú kọ́mi tó lè wò ó ké suhul adab indiscipline ni kọ́ máa bú ẹ ní ó ga òkè tí wọ́n ti déhùn wọ ọdún tó fi pọn ọ alẹ́ mọ́ débẹ̀ tó fi kú láyé rẹ̀. ẹ gbọ́ mi yé ni mo kí ẹ̀yin tí àkọọ́lẹ̀ gbé kí ló tẹ̀ mójútó ọmọ wọn yẹn èmi ò ṣeré ń bí fa. Ṣàtìmọ́ làhọ́ sólè adab. ìyá rẹ kó mọ́ra yóò lálùbáríkà dákan. Ṣàtìmọ́ làhọ́ sólè adab. kí ló tẹ̀ yorùbá nàbì. Allahu alayhi wa sallam. káwa dé nísìnyí gbogbo Ọ̀fà káwọn ọmọ yìí yín ṣe bá bírú yín tó tóbi lọ́fà táwọn bò náà ṣe tó ẹni bá bírú ẹni kò yẹ kó èètì ẹni. Allah. sẹ́nitọ́ Isa Ọláṣírù ń bẹ lọ́fà síbẹ̀ kọ́ ń náà tí wọ́n sì ga lọ́fà tẹ̀lé ké bóńtì ẹ̀ náà rí ni ẹ gbàgbé ẹ̀ òṣèlú tó yẹ bá ṣe tó yẹ débi tó náà dé ẹ gbà fún. kéèyàn tó dépò tí ẹ mọ ya burú tí wọ́n ti fi wọ́n wò ni ẹ wàá mọ iye wò tí ó ṣe tí ó ti sọ́ọ̀tì kó tó di sẹ́nitọ̀ yóò wọ́n ti fẹ́ẹ̀lì ẹ̀ tí ó dìbò rí tí ó dákú yàrá tí wọ́n máa fi ìtọ́ jí wọn dọ́tọ̀ sí lójú kó lè wáyé. Ṣàtìmọ́ làhọ́ sólè. Ṣàtìmọ́ làhọ́. wọ́n ti gbó lọ rẹ tí wọ́n yí lágbòdà náà. Sólè adab. mo kì í púpọ̀. Allah. ẹ ní ṣòfò. Àmín. ẹ jẹ́jẹ́ máa sọ̀rọ̀ tèmi lọ ọmọbìnrin. Madihul akabiri sunnatun. atọ́pinpin o ti dábàá ẹ dákun gbogbo ẹ náà ni àwọn èèyàn ó mú yóò wá sẹ́kù ni lásìkò yìí ìkànnì ń bẹ tó tẹ̀lé mi wá yóò tún da kóòkì papọ̀ mọ́. Ṣàtìmọ́ làhọ́ sólè adab. níbi tọ́lọ̀ ń kẹ́ òǹde ẹ máa rí sẹ́nitọ̀ ibi tọ́lọ̀ ń kẹ́ dé tó bá jiyàn báyìí kóòkì ní òmùlé inú rẹ̀ wà á wú yóò máa rẹ̀ jù Agba kì bàbá. Ṣàtìmọ́ làhọ́ sólè adab. mo kí Sheikh Suleiman Faruk náà ni
sáàdìkù ni a tún ní sábìkù ń bẹ lójú agbo yìí náà sáàdìkù lè wa'di al-amin. Allah sallallahu alayhi wa sallam. àtàlájì wọ ọlá ṣe kínni Ọlájùmọ̀kẹ́ ẹ̀yin dà sọlájùmọ̀kẹ́ ni kí wàá níyàwó yín jẹ́ sóòlógù ọmọ inú ilé ni sóòlógù tèmi sọ ni pé Ọlájùmọ̀kẹ́ ń gbọ́ jẹ̀mọ́ Naam. ẹ̀yin tí ẹ bá ga ń bí ẹ má fọ̀rọ̀ lọ lórí ibú o ẹ̀yin tí ò bá da fún ẹ má fọ̀rọ̀ lọ o wọ́n bu ilé kan náà o mo kì í sóòlógò ájì mo yìí dì ó kàn ná ẹ jókòó bí mo yìí dì ní wàlá aslu Kilani. Ana qadiriyyu abudun liko ukanna bimuhyiddin wal aslu Kilani. Alhaji Damilare Ìsọ̀láàbí Alwazir Warith ẹ máa kàn kankan dáadáa WAZIRI ni wọ́n kọ́ ń bì sẹ́gbẹ́ ní Z mo kàwé tààrà Z ìgílẹ̀ ń ka àtẹ̀kàn kàwé ní ẹ̀sìn bó o lọ abẹ́nẹ́ká yẹn. Ana qadiriyyul waqti abudun liqadirin. ẹ jókòó náà. Ukanna bimuhyiddin wal aslu Kilani. Ya jinana. Lukman Saki ṣé mo gbà Lukman al-Hakim Alhaji Adam láti ìlú Saki ẹ sọ̀rọ̀ Saki ẹ fi lọ̀ mí mo wà nínú Saki tààrà ẹ bá kí bàbá wọ kẹrẹ èmi àtọkẹrẹ tí ń bá àwọn ọgbà àti wà lẹ́kọ̀ọ́ ni. Sallu ala ma'un. àwọn oníjó ẹ bá kí bàbá rà. Birrashadi atana. ẹ bá kí Alikuluki àfàwọn agbódo abasọ kọlà anafi sísè kódà olúborí kó tó travel kó Nàìjíríà ọmọ inú ilé wa lolúborí. Sallu birrashadi atana. bàtí ẹ kí mi sáà wà láyé tí máa lọ sí wáàsí Ṣakí ilé ẹ̀ ní máa dé sí ọkọ̀ alájà Rúkàyà. Sallu alayhi wa akthiru min dhikrihi. àti àfa Abdulrahman tí wọ́n izu. Bal dhakiru Ṣakí. ahaba samtiti. ikhwana. ambassador kò sí àfa àti mọ̀ ní Ṣakí ò sí. Bal dhakiru ahaba wal ikhwana. ìgbà tí mo dáko oníjó ẹ gbọ́ bàbá rà sẹ́nitọ̀ wa mìíràn ké bẹ́ẹ̀ ni. Sallu alayhi wa akthiru min dhikrihi. ẹ̀yin ará bàtẹ́ ìlọ́rọ̀ méjì àmọ́ tí mú ká njọ́tọ̀ bá rìn tí mú ká ó sì máa họ lọ. bàbá ṣeré mọ́tàjọ́ wà nú Ọ̀fà màlájọ́ ṣe báyìí bàbá ìjáde tán. Bal dhakiru ahbaba wal ikhwana. alájí iná àtọ́ iná. Bal dhakiru ahbaba wal ikhwana. alájí iná àtọ́ iná nù travels and tours. Sallu wa akthiru min dhikrihi. mo kí ọjà Adam Ṣakí Bali Sheikh Daud Saudi Arabia ẹ̀gbọ́n alájọlùgánì síbẹ̀síbẹ̀ alájà Rafik ni ẹlẹ́ẹ̀kú àbí mo ti rí wọn nísìn. dhakiru Àlàó alájọwà Abdulwahid Aluko. ahbaba wal ikhwana. ẹjọ fámìlì ń bọ akínyẹn dákun ẹ jẹ́ ń gbé báyìí mo fọ lórí ẹbí yín kí gbogbo yín ṣe é faramọ́ bẹ́ẹ̀ tá bàbá yín tó kù láyé lónìí ẹ kí wọn kí n rí
yóò jùrù kẹrẹ ọmọ Yorùbá tó lọ jọba nílẹ̀ Haúsá. bali dhakirul ahbaba wal ikhwana. Aja Mariam Aja Hamda tàbí Ọláìyá Aji Nurudeen ọlọ́pàá olójúkú láàrin wa. yàmà turidu kí Ọláìyá Balógun àjòrí ìwìn. alijaza jinana. ẹni tó mú ìwìn wọ̀lú ó lọ ìwìn òun àti ìwìn pàdé nínú ìgbẹ́ ó sì mú wọ̀lú. Bàbá tó bí yan Ọlọ́run kẹ́ pẹ̀lú àṣírí tó pọ̀. Èmi máa lé wọn àmọ́ kò níkà ìwọ kan níkà ni ọ̀la sírí kágbé níbọ̀ ṣe níkà Ọlọ́run ṣe kí ọtún ọ ti dojú ìlú dé olórí ibùkún Ọlọ́run jẹ́ orí ṣe ẹlòmíì tó bá yẹ lówó láyé lónìí yóò pa ayé rẹ ni Ọlọ́run tó mọ̀ pé inú rẹ̀ ò da ó wá fò síta múra ṣe bí wèrè ẹ̀wọ̀n lọ́ọ́ láǹdì sí. sallu ala ọjà sàmì àtàlùfàtà aláya wọ́n lọ wí. birrashadi atana. ọjà sàfúnra. sallu ala ma. ọjà sàfúnra. birrashadi atana. àmọ́nù mo wá kí màmá méjì ní sọpọ̀ nísìn mo kọ́ kí bàbá yín tọ́lọ̀ ń kẹ́ tó dépò kó jọba ó ní ń jẹ́ ọmọ mi lókùn tí ó máa jẹ́ gbogbo òlu wa péjọ pé bó o lọ fẹ́ ó ní ẹ máa jẹ́ ọmọ mi ti lálùbáríkà mo sì wá síyàn bàbá yín lọ bọ́lọ̀hún bàbá lálùbáríkà tó bí ẹ̀sán ni ìwọ náà tó sì wá ń bí tínú rẹ ò dá sí gbogbo tá à ń ṣe yìí ìyẹn ò ní ká ṣubú ẹ̀sán ni ó kélé orí ọmọ tiẹ̀ náà. sallu ala ma. sọ fún obìnrin yẹn pé ń tọ́ mi kó lọ tọ́jú ọmọ rẹ nísìn. birrashadi atana. sallu ala ma. atana. mo wá kí màmá tí ò dalẹ̀ níbi bá sọ ọmọ rẹ kó pè ya rẹ. náà sallu. àmì ìjẹ́sìn ń pe ìmáàmù ẹ̀. wa akthiru rihi. mo kẹ́ pálásì ọlọ́fà kábíyèsí mo kì í o ọ̀tún ajírọ́ba kárí àwọn ìjòyè tó wà àti ogo pálásì mo kì í. balidhakirul ní pálásì bàbá mi nù. ahbaba wal ikhwana. Ájì Zikiru Láì Adéyẹmọ. balidhakirul ẹ jókòó dáadáa. ahbaba wal ikhwana. màmá mo kì í ẹ̀rí tẹ̀ ń fọ́ léèsì mọ́ra lónìí ẹ̀ ń tẹ́ torí ọmọ yín wà kísà láàárọ̀ ọjọ́ Ọlọ́run ń fi ọlẹ́yìn balẹ̀ gbogbo táyé ń lò lọ́ọ́ lò. Allah. èyí lẹ́ni ilé epo yìí èyí lẹ́jọba ní Zúlẹ̀já èyí lè jẹ́ gbogbo oyè tí wọ́n jẹ́ torí tẹ̀ bá bí ẹ̀ bó ni wọ́n ti ráyé ṣe gbogbo yẹn wá kí màmá yín kí n rí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ẹ̀ǹdẹ́lẹ̀ kan náà lọ kí màmá yín. inna ummi hiya allati khalaqatni. ẹ máa yà wọ́n kó máa ọ̀tí ọmọ wèrè tí o máa yọ bí. ba'da rabbi fasiritu ba'dal anami. ba'da fasiritu ba'dal anami. Santa Bukari. mo kí n káàbọ̀ sílùú mi. gibati ikramu ummi. mo kí n púpọ̀ káàbọ̀ sílùú mi. inna ìlú ọ̀pá. bil ikrami. mo fi ahọ́n kábíyèsí ọlọ́fà kí. hamalatini thiqlan wa min ba'di himli. mo lè fẹnu ọlọ́fà kíyàn torí mi lọ́lọ́fà lèmi náà. ẹ tí bá ń wá àárín mi àtọlọ́fà yóò kọ́kọ́ kú náà yóò padà sọ́run yóò wá lọ gbàyànjá lọ́dọ̀ Ọlọ́run bọ́lá bá ní ó padà wáyé kó máa dá sàárín wa nígbà náà. ila wa ni fitomi. mo kí àkáǹtì ọ́fíìsà mi Babájídé. ẹni mọ̀ bí tí mo dé dúró náà nà. ila wa ni fitomi.
bàbá kí la wá sọ Naam. ká tó commission mi tá a fẹ́ ṣe nílé epo yìí ọlọ́mọdé ojó náà. Àmín. ṣé bá ti ṣe àmì nàmọ́ náà nẹ bó lọ wí. Ìlà. mo kíyàwó yín ada dìkìrà obìnrin gidi tó jọ kọrí ó láṣeyọrí ẹ dákẹ́ ṣé mo lè fẹ́yìn obìnrin lẹ́nì ẹni kíni ẹ̀bọ́kọ̀ yín plan bí ó ṣe ga bóge obìnrin bá ti pọ̀ jù ọkọ rẹ̀ ò lè rọ́wọ́ mú owó tí ò bá tí ì mí kò yẹ kóbìnrin ó sakọ nínú ẹ̀ copyright ní pọ́kú lọ ọ̀sáfẹ́ gbé ayé tọ̀ tí ì tó irú ẹ̀ ní lo aago 20 million ẹ̀ ń sunlé mi rẹ́ǹtì ẹ̀ ń sakọ orí yín ò mọ̀ tí ì pé sẹ́nitọ̀ tí owó bá mí tán obìnrin ó jẹ́ yóò tún máa yí nínú rẹ ni irú ẹ̀ nìyá alálùbáríkà yìí èmi ní sẹ́yìn obìnrin tí wàhálà fẹ́ pa yín bọ́kọ ṣe kọ́lé epo yìí kò sunkún má ṣe ní títí ẹ̀ a ní máa ṣe nǹkan lọ kójọ máa yẹ á. àwọn nìkan bọ́ọ̀dù rẹ̀ òkun fa sọ kí ló fẹ́ kó sínú ẹ̀ ìdẹ̀ra ẹni ayé ò bá yẹ ọkọ rẹ̀ kò ráyé wá kí ni fáàrí ẹ̀ tó ń mi ara tìtìtì káàkiri ìlú tọkọ rẹ̀ ò sì bẹ́gbẹ́ pé sẹ́nitọ̀ ẹ já kí ìyá ike gbogbo tó wà níbi ìta akọ́ta yín tó ṣe bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ kò tó bí n ṣe fáàrí yóò kàn kú dànù ni nàìjíríà gómìnà ti ra tẹ́mi mú àyà 58 million irú ẹ̀ lẹ́yìn tálíkà náà fẹ́ máa ṣe mú lọ fara wérú eléyìí ó dá fọkọ rẹ tánu ọ̀kàrẹ̀ yóò tiẹ̀ máa ṣe àwọn mẹ̀yáàkì ni wọ́n bí wọn nílọrin bàbá wọn dẹ́kun Khalifatul Khulafa ní gbogbo Kwara State bàbá tó sìn àkàlẹ̀ ẹ̀kọ́ kan tó nù ẹ̀yàn ọkùnrin tẹ́kàn lé obìnrin kan tẹ́ ẹ̀wẹ́ ni ó bí yóò dẹrù rẹ sódò. àbí ẹ̀kàn lé obìnrin ká obìnrin tẹnu rẹ ti fẹ́ tọ́tọ̀ ọkùnrin sí ló fẹ́ ra fóònù 7 million ní àkọ́kọ́ náà pé ẹ̀ ló 7 million. إلى أوان فطامي. Bàbá gbogbo ọ̀tá níláárí ta wà ń bí ẹ bá ń kí sẹ́nitọ̀ ni ẹ kí sẹ́nitọ̀ owó ti ń ju Nàìjíríà ní ju wọ́n. mo kí ìyá ẹ fúrúgbìn tí ìyàwó ẹ níbẹ̀ yẹn ìyàwó ẹ mo rí wọn ọkọ wọn wá àwọn náà wá àwọn ìyàwó ẹ mo ti rí wọn àbá bọ́lá tẹ̀tẹ̀ máa jẹ gbogbo ọ̀yà káàkiri nínú gbẹ. Amali ìdá amọ̀sákìtà. sẹ́nitọ̀ kí ni mẹ́sàgì mi fún ẹ tó dáa fún mo kẹ́yìn àfa wa ẹ̀yìn máàmù tí mo fi sádùúgbò yìí torí gbogbo máàmù Ọ̀fà yìí lábẹ́ kánópì mi ní ẹ wà ẹ̀ka rẹ̀ tẹ̀ ṣe tí ń lọ́tọ̀ ẹ jòkó tó bá sàn tó ṣe tiẹ̀ lọ́tọ̀ níkan láti bí síbí ẹ lọ jòkó mẹ́ bẹ́ẹ̀ ni wọ́n yóò kọ́ńtẹ́sì síìtì pẹ̀lú àwa àfẹn tó bá ju oore lókù nàmbà yìí ní kí wàá ní nàmbà èjì rẹ̀ ó jìnnà sí i. àwọn tàlílì máàlì. tẹ̀ kan owó níbi mọ̀ kí n fẹ́ káre ṣùgbọ́n ẹrú owó ní ìdá àmsákìtàhù táwọn bá ti lè ná kéèyàn ó jèrè lára rẹ̀ ẹrú lọ jẹ́ fowó ẹrú ni ọ́. wa idha anfaqtahu falimalu lak. tó bá lè ná owó ọ̀dọ̀gá owó nù mo kẹ́yìn ẹrú owó tẹ̀ wà níbí mo sì kẹ́yìn ọ̀gá owó náà méjì náà ní á bàbá wọ́n ní kò sí ẹrú láyé mọ́ ẹrú ń bẹ láyé tó o bá dálé sẹ́lẹ̀ ìwọ yọ lẹ́nu géètì wò kọ́ wo yẹn tí wàá pàdé rẹ̀ ọ̀gá àwọn tí ń jẹ lábẹ́ rẹ̀ nù wọ́n pè ọ́ ní olówó orí wọn tó tí wọ́n bá pọ́n ọ lé wọn ò jẹnu olówó tó dágbolé tí wọn ò yá bó kí wọ́n máa kí ẹrú owó ni. bàbá dédé owó tá a fi kọ́ bí ẹjẹ́ àtò kalẹ̀
ní pépà kò lè gbanú ọgbà ẹ̀ síbẹ̀ kọ́ ẹ̀ dá mi lò kódà bóyá kó ẹ̀yìn láàfin sí tó bá jẹ́ dọ́là ẹ wá tẹ̀lé mi bàtà wá ṣe tá a fi kọ́ nǹkan owó ti wá fẹ̀ owó kì í jọjú tá a bá nà ọkàn wo fígọ̀ orí rẹ ti burú. wa idha anfaqta falimalu. ẹ jọ mo fẹ́ kọ́ afẹ́ síbi inú akínmọ́níjà tí wọ́n mójútó bì mo ti rí olódò dáàdi ọmọ mi. wa idha anfaqta falimalu. mo kí yín olódò ẹ̀yin àfáà mi ẹ tẹ̀lé mi bẹ́ẹ̀ bá ní 20 million lọ́wọ́ tó kó àpò tó wá wo àkísà sẹ́pẹ́ lè gbá ní ojú ẹ dá mi lóhùn kó wá mú 1 million lásán ní 20 kó wá ná wọ́n sì géètì fàbí wọ́n sì fún un bẹ́ẹ̀ náà mí ń si èrè tó wó hàn lára wọn owó òrùn jáde àwọn fi ń sì ọkọ ní rógà wọ́n lọ jọmọ ta ọjọ́ wèrè ọ̀nàwó ọwọ́ bàtà òjò lálẹ́ tó jó sì rọ̀ gbogbo bọ́tìnì aṣọ rẹ̀ já ọwọ́ ni wọn respect rẹ̀ or command respect because of múra bí èèyàn rẹ̀. mo kí ẹ̀yọ̀fàtà ẹ̀mí jẹ́ yìí tẹ́ ẹ̀ jẹ́ owó kó yín lẹ́rú ibi ọlọ́mọdé owó kókó. Àmín. bó o lọ wí. idha amsakta. wọ́n ní àkọ́kọ́ táàmì ẹni tó lówó lọ́wọ́ tafrijul kurbati owó rẹ tó níyẹn ọmọ fi ká ìbànújẹ́ lọ kúrò lára àwọn èèyàn gbogbo ọtẹ ṣe interview fún lánàá níbí nísìn ẹlòmíì ó ń lọ́kàn lọ́mọlé wọn ó ní ẹ̀ ń wojú kò wá tì ní láárí lẹ́nu àná yìí mo sọ fún yàrá kí màámi ẹ jẹ ẹja gbígbẹ màámi ẹ fọkàn balẹ̀ ẹ mọ̀ pé ẹ bímọ sálárì tí ó máa gbà yóò kàn yàrá yóò kàn bàbá rẹ̀ òun náà tó ń fà búrò sọ́dọ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ ti ta fàdùnú sínú ọ̀ràn mi nù kéèyàn tó lè dẹni iyì láwùjọ ọ̀fìn owó rẹ̀ pàṣẹ síbi tó dáa ni mo kéde ra. bibadhilil jamili wa kafil adha. jẹ́mọ́ ẹlẹ́ẹ̀kejì. Naam. àtànásùrù olúwa yé ṣe wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ bá lówó tán empowerment ọmọ ran àwọn èèyàn ṣe because gbogbo èèyàn kí ó lówó ẹni tí ó tara ẹlòmíì lówó ló pọ̀ Allah. ọwọ́ tẹ́lẹ̀ tá a gbé sọ́wọ́ ẹ̀ ẹlòmíì ló fọwọ́ rẹ̀ jẹun tí ó fi kú ọwọ́ ọlọ́wọ́ ni ó fún jẹ mo kẹ́yìn tí kádàrá là tẹ̀yìn yọ ẹ mọ yìí ẹ lọ bìyànjú kádàrá takò bẹ́ẹ̀ ni kódà lómi ò ní ra aṣọ tí èkú aṣọ aláṣọ ní ìmọ̀ wọ̀ tó bá ti yin ra òhò ni ó kú sí. ká tó lè pọ̀ níláárí ìmọ̀ ìlọ tí wàá ràn sí. bá ń tán ṣẹlẹ̀ gbé síbí lónìí àwọn tí wọ́n wà ń bì tí wọ́n bá ti jalè yín wọ́n ń sọ gbogbo ẹni tí wọ́n fẹ́ gbà síbí kápẹ́ ní olè lẹ́kọ́ mọ́sẹ́ ẹ lọ rí mọ́lẹ̀kẹ́ tó bẹ̀rẹ̀ sẹ́ níbí àwọn kan wáyé wá lówó ẹ̀yìn kan wáyé wá jalè bẹ́ẹ̀ já ẹ̀ ní níláárí. ṣé wọ́n ti gbọ́ ẹ jẹ́lé pọ̀ sùn o kó o máa wọn epo lójú oorun. àwa la ní wọn ó dálé sẹ́lẹ̀ wọ́n gbọ́ wá sí ni o ẹ má jẹ́ wọn ó jẹ̀bi o torí wọn ò dàbí àwọn tó kópa mọ́ tí wọ́n ní na tí wọ́n èkú o kò dá kéèyàn sóore kó tó jẹ̀bi o gbogbo olówó ni òsùn mọ́ lónìí ẹni kí ló dé ẹ béèrè wọn ọ̀rẹ́ ni fi gidi sọ nǹkan wọn wà ti program ẹ̀ sórí fóònù $24 tó yóò sàré sí lóru bó ní ẹ tọ́ bọ̀ ìyẹn lówó kò tún sùn ẹ sọ lówó dẹni tí ó sùn ẹ yóò lọ sí oní sùn bẹ́ẹ̀ bá ṣe dáadáa. àwọn náà lọ́mọ kéwù
onírànà kó wa ẹlòmíì gbà tó di problem nínú ọ̀ràn wọn náà rántí ilé kí ó tó yẹ kí wọ́n mú wa ó ní wèrè nínú ọ̀ràn wọn àwọn ya yìnyín fàáfàá kó máa jà á lógun gbogbo lẹ̀kùn lèmi nísìn ọwọ́ mi nìkan ló lè sí àbí kí n bá sọ̀rọ̀ báyìí n ti sọ àdánù wọ́n ti duplicate gbogbo ẹ̀ wọ́n ti afọ́ kan lẹ̀kùn mi fóònù mi wà ké yóò wá pé lágbájá ló wà níwájú mi sọ́jà sinmi mọ́ ni ìyẹn lówó kò sinmi níbi àwọn ọmọ làlátà tí wọ́n fẹ́ rù sọ. wọ́n ti mọ́gbọ́n tí wọ́n fi tẹ kínní yóò kàn máa yí ni kò ní rídìí owó títí ẹnu. sọ ń gbọ́ ìwọ tá a gbà síbì kápẹ́ lẹ́ni wọ́n ba tèèyàn jẹ́ ni wọ́n ní débi tí wọ́n dé ẹ̀ sọ́ra yín ká má jẹ́ ní nǹkan regret tó dálẹ̀. tínú torí ẹ̀ wá ń bì ní sìn ẹ̀ máa yọ̀ fìkìn ìyẹn dálẹ̀ sẹ́lẹ̀ lẹ́ẹ̀ máa jí owó ẹ jí májàmú tí mo sọ ẹ bá ti jí owó mi ọ̀kárì tó bá jí 1,000 naira nínú 100 million tó ní tó bá dàgbà mo lọ ti jí ọlọ́kàn tó credit account tèmi pẹ̀lú orí burúkú jẹ́ tó ń bá ká ni mọ́nàkáì ìyẹn ṣe máa lówó tí ò ní gbádùn ayé ẹ níjí ó sinmi yóò máa wo fóònù bí àjẹ́ lóru pé èwo náà tó ti fọ́ kàn ẹ má jẹ́ ọ máa wo epo lóru nínú kòtò fa láti ibi tí wọ́n wà lọ pé ṣé pò tán nínú kòtò mo dára. inna ta'awuna quwwatun wọ́n ní kéèyàn ó ràn yàn lọ́wọ́ quwwatun agbára ni ọlọ́run sì ṣe ẹni tá a yàn síbì tí ó máa mójútó yín òtẹlẹ̀múyẹ́ ni ọlọ́run máa yẹ olè tó ti mú. olórí àwọn òtẹlẹ̀múyẹ́ lọ́fà níjọ́ ni òun la yàn síbì ó sì fẹ̀yìntì ní wọ́n gba ńkọ́ fúkò lọ́wọ́ rẹ̀ ó sì travel káàkiri ayé ó dólé mọ̀ psychologist ni wá ti wojú ló ti mo lè olódò ẹ ṣiṣẹ́ yín o ẹ bá ti fura pọ́wọ́ rẹ o mọ ẹ̀jẹ̀ tí ọwọ́ rẹ kò ní bàbá kí wọ́n jí nǹkan yẹn fẹ́ lè pokùnso àtàwọn kí wọ́n rí sẹ́nitọ̀ mọ́. inna ta'awuna jẹ̀mọ́ ẹ̀ tún ní kí ni. na'am àtẹ̀sír tó bá lówó tán jẹ́ tó súnmọ́ káyé wọn rọrùn láti gbé wọ́n sọ̀rọ̀ àrẹ dọ́lọ́n fún wọn jíkálùkù náà bí happy kí wọ́n gbádùn ayé tó ṣé mo tún yín lẹ̀ wá. kó tún àbí. tabuni rijala. bẹ́ẹ̀ bá pè mí sóde tí o fún ọmọ mi lówó kó tún pè mí jọ mi ọmọ mi mo sì jẹ́ kí mo kú ọmọ ọlọ́mọ sọ́kò wá bọ̀ ọ wá tọ́jú wọn ọ̀ ń fọ́ rárá atẹnufẹ́ ìkànnìfẹ́ ni mà gbé káàdì wèrè ẹ̀bọ̀ lọ́dún tí ń bọ̀ kọ́ wèrè tí ó dọ̀ lóun lóru. tabuni rijala wa tabuda uli ashiya. tẹ́ bá ràn yàn lọ́wọ́ mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa ẹ ti build ayé rẹ fún un. bàbá gbogbo yẹn kó fẹ́ tọrọ bára bí tí wọ́n ti rí sẹ́ni ò sí gbogbo tó wà bí ti kú ní bára lónìí àti bòmí tẹ̀ dálẹ̀ àsẹ́yìn lẹ́ mọ owó ná èmi fẹ́ kó pọ̀ lákàtì mi rẹ́gẹ́dẹ́ ń kọlu nísìnyí ń ṣe kó pamọ́ tí màá sàlákàlà wọ́n nà ní kẹ́lẹ́ bá rí dùnú abẹ́rẹ́ ilé epo yìí ni ètò tó wá kọ́ bí ilé epo Saudi ẹlòmíì ó kọ́ ilé epo ọ̀kadà onílé tọ́ọ̀nù ń bẹ ṣètúláàsì ni. tó fi mọ́sálásí bẹ̀ wọ́n fẹ́ kọ́ ilé epo ọkọ̀ méjì wá nura wọn lẹ́gbẹ̀ẹ́ bó o lọ akọ. níbi wọn tọ́ọ̀nù wọn ti pa ẹni tí ń ta epo. èèyàn ṣe máa bí ilẹ̀ méje kó tó jáde nílé epo nígbà wọn ò fọ́ọ̀sì rẹ kánópì ilé epo mi bójú bá dé báyìí ẹ̀ tiẹ̀ wọ́n pé kẹ́kẹ́ kan máa dúró lábẹ́ ń pa ẹ̀yin tẹ̀ ń kọ́ ilé epo ẹ̀ sì ti a mọ̀ owó lè fẹ́ máa pa ẹ̀mí èèyàn ò jọ yín lójú. kárẹ̀jẹ̀ sólógò gbọ́n wọn tí wọ́n ń ṣe ilé epo dáadáa mú mọ́ ẹ́
àwọn lẹ́kọ̀ọ́ kan bẹ láti bí ìdẹ́kọ̀ ń bẹ náà kọ́kọ́ mi ó yà bẹ́ẹ̀ mo ti dán àmà mo ti dán àmà gbàtí mo fi ń lo sìkú àmì yẹn mo wọlé epo kan ajáde bẹ́ẹ̀ kàrà ọkọ̀ mi sì paná bá mo wá ní kọjọ gbọ́n lọ fà ó ní kọjá tó ṣe ẹ̀rọ ẹ́ńjìnì mi ni then nígbà yẹn mo ra ẹ́ńjìnì 4 million naira asán mi ní ọ̀tà fún wa ẹ̀yin lépo tẹ wà níbi ẹ̀ sọ́ra àwọn akẹ́mbẹ́ tá a ṣe yàn jẹ torí àrówó jí à ń sọ ẹ̀tì ká tó rówó ni owó ogun là ń ná o ìwọ́n tó bá ń kẹ́fìn mi ọkàn dààmú kú ni èmi ń sọ̀lẹ̀ àjọ ń sàfà lóòótọ́ ìwọ́ sùn ọsì kẹta tán sí èsì ọ̀ yí ká lórí bẹ́ẹ̀dì ọ̀ ń lò tẹ́lẹ̀ ẹ̀yìn wòlímọ̀ sọ́fà lọ́wọ́ èmi tẹ́mi ń káàkiri ayé tí ń dààmú bọ́lá ṣe wá kẹ́mi tó yẹ kí n ṣe bàǹbà ni ọ̀rọ̀ ló sọ bí dàbá yìí àbá àwọn aró ń jẹjẹ ni ó dáa fún ọ jẹ. inna ta'awuna quwwatun uluwiyyatun. tanasulul ikhwan ká dálé sẹ́lẹ̀ ká fi ràn àwọn èèyàn wa lọ́wọ́ ńlá tún kẹ́yìn tẹ́ kó pamọ́ yìí táwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ń sunkún jẹ́mẹ́ ní náà bẹ́ẹ̀ bá dálé sẹ́lẹ̀ sà tó bá yọ lọ́ọ̀kan wọ́n kí ìyàwó rẹ̀ mọ́mí ẹ̀ káàbọ̀ bí wọ́n ń jẹ lábẹ́ ọkọ rẹ̀ wọ́n tún kí ọmọ rẹ̀ ọ̀gá mi káàbọ̀ wọ́n ń jẹ lábẹ́ bàbá rẹ̀ ẹ wá wo iye ìrántí ọmọ kúnlẹ̀ fẹ́ tó bá nílé iṣẹ́ wá ru owó rẹ̀ bí ẹrù mọ́ rìn káàkiri gbòòrò ta ni ó kí ọ ta ló jẹ lábẹ́ rẹ̀ alájí náà àti iná tí wọ́n á dúgbò yín ní oṣù gbẹ̀rú mi àti máa ń ṣe ni àwọn tí ń jẹ nìyẹn ẹ jòkó dáadáa jẹ ní kẹ́kẹ́ fìlà. tabuni rijala wa tabuda'ul ashiya. alájí wa Maruf àbí Marufu lọ́mọ owó àwọn ọmọ alájí bàtẹ́ òmùpọ̀nù bó lọ rí. tabuni rijala. bàbá tí wọn ló kọ ọ̀rọ̀ kọ fún mi láyé bẹ́ẹ̀ sùtà tí mo kọ́ gùn tí n bá ń gun ọ̀kan tó ló wọ́n ní ìsìn gun ọkọ̀ tí ò wọ́n rí láyé mi ìgbà náà tó ti pa àwọn àgbàlagbà ní mọ́ ló bẹ́ẹ̀ sùtà tí Kwara AH 123 FFA nọ́mbà mọ́tò mi nù tí mo wà ní ọ̀dọ́ yánranyánran òun náà ló tún kọ́ ọ̀ràn mi Mẹ́kà sí ò wọnú tán lónìí tí náà ti wọnú tán wọn bá máa tẹ́kọ̀ tiẹ̀ lọ́la ọ̀dọ́ yín náà ti kọ́ ganu ẹ̀yin tẹ́ kọ̀ tàtà yà àwọn èèyàn yìí àbí kẹ́ máa sọjọ́ àbí kẹ́ fẹ́ lè máa pa màálù kẹ́ fẹ́ lè pààyàn jẹ èmi lẹ́ ń bá ká níbi kẹ́ máa láfíìsì owó síbi tí yóò dùn mọ́ lọ ẹlòmíì ò tó ti ń ṣe fa wàhálà ẹlòmíì bẹ níwájú eléré tí ń kí n o ẹjọ́ abalẹ̀ lọ́dọ̀ ìyá rẹ̀ ní ajá rẹ̀ ó lọ́ọ́ máa dé sí jì ìyá ni ó sì jì náà dànù ó tó tẹ́ tó tàn yóò jọba oyè owó náà jẹ́ ràn yín rí ojú rẹ̀ fẹ́ẹ́ dá sọ́wọ́n ọba nìwọ ni. àní ẹ má ṣe wo tẹ́ ń ṣe káyọ̀ bọ̀ tẹ́ ronú pé nígbà tẹ́ bá lulẹ̀ wo ni ó fà yín dìde padà. Allah. owó tí ò tí ì mí kò ì mí ó sì ń ṣe bí ìwèrè. àwọn ọba tẹ́yìn Nàìjíríà gan-an jòkó wọ́ọ́rọ́ yìí ó ti yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe kàn mí la níbí alọ́nà mi kàn bẹ́ẹ̀ fa yóò kàn lọ wá àwọn bóyá bíi peace corps kankan yóò kàn kó mẹ́ta lẹ́yìn wọ́n sì máa lu yẹn yóò àmú bánsà bíi 50 wọ́n máa lẹ́yìn inú gbó wọ́n ti lọ́ máa mú yẹn kò sí primary inú pátì rí o wọ́n sì ń pè lọ́nà rébù wọ́n sì ń dà lórúkọ ẹ̀ náà ẹni tí ń sàlá tí ò ní jí mbẹ tí ì kú lẹ wá wọlé wọ ọ̀rọ̀ báyìí níjọ́ tá a fẹ́ kiri sọ́ba ìmáàmù bàbá ìmáàmù wa ní Ògbómọ̀ṣọ́ bàbá wa Ṣàfálà tí wọ́n gbéṣẹ̀ Ọlọ́run bá kẹ́ wọn sí ẹ wàá dé fìlà ńjọ́ náà àwọn tàrí èyí lẹ́wọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi takinu no Central Mosque wọ́n sọ wọ́n á wẹ̀ wọ́n ní sẹ́nitọ́ ní afẹ́ kírun sí bàbá wa la wọn ò dé fìlà ńjọ́ náà tó ojúmọ́ lọ́wọ́ máa ṣe bí èèyàn ńlá ni. ìparí ọ̀rọ̀ o kí ni ń járàn ṣe kọ́mu nínú tọ́lọ̀ mi sí ọ̀la kọ́ mi sẹ́lómi náà la ayùkọ́ dìímà
أن يقدم كل منهم عون إلى أخيه ẹnì kọ̀ọ̀kan ká ti àánú sára ọmọ ìyá wa kì í sọ ọmọ tí ní ó tẹ̀pọ̀ bí wọn lọ́mọ jẹ́ sàgbákò ẹja rántí o tí o mú nọ́ọ̀sù náà tí wọ́n jẹun ẹlòmíì ò kó kọ́lé àná kó kú ní wéèrè àwọn ọmọge mi ìjẹ́rìíjẹ́ ń tẹ̀pọ̀ tí wọ́n bá tẹ̀pọ̀ ní olóṣò ni wọ́n yà àfà owó ni wọn ò ní lọ wọ́n ní tó lè ṣe àgbákò fara yé yóò ti ní HIV/AIDS kò wá ní kọ̀ fún yín lójúmọ́ èèyàn 50 ni ó gbà fún 50 tí ó kú nù yóò pín kiri kó tó kú ká tó lè búyàn ní aláìníṣẹ́ ṣe fún níṣẹ́ ẹni fún ni níṣẹ́ ló fẹ́ ká látùbọ̀ tán ẹ ṣe bàbá tí ń nù ẹ̀yin tí wọ́n dá lé sẹ́lẹ̀ fún lẹ́ ń gbọ́ yìí àwọn ni kò sí gbogbo nǹkan ìjọba ló bàjẹ́ yóò bàjẹ́ gbogbo ọtí àgbà bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ nípa àwọn káwọn níní. tabuni rijala. ìjọba ó kọ hospital kalẹ̀ báyìí wọ́n sì máa jí báàbù rẹ̀ yọ wọ́n jí èsì yọ bí ìbá ṣe bẹ́ẹ̀ tẹ́bá dé hospital mi Nàìjíríà wọ́n kọ́ débi pé àmọ́ àwọn àpàní ẹgbà síbẹ̀ wọ́n bà nǹkan ìjọba jẹ́. wàtábọ̀dà olè àṣìyà. mọ́níjà lè sọ ìdá bá a tiẹ̀ mọ́ra ẹ máa bọ̀ ẹ gbága yín àwọn òṣìṣẹ́ kan wá ẹ jókòó báyìí káwọn òṣìṣẹ́ wá tó lẹ́yìn yín. ashadul jihadi. ẹgbẹ́ fún ọ dábàá. jihadul hawa. àwọn yòókù tẹ̀ ẹ jókòó àwọn tẹ̀ ti gbàdà. wà má kárọ̀mà alẹ́. ìwọ tó o bá ti jáde fọ́ọ̀mù rẹ kò déwájú mi nù. mari a ilà tó kọ́. ẹ jókòó olódò wọn lọ́rọ̀ tí mo fẹ́ sọ fún ọ kí n ti wá ṣàdúrà káwa kọmíṣán rẹ̀ olódò. wà má kárọ̀mà alẹ́ mari a ilà tó kọ́. wà má kárọ̀mà alẹ́. mari a ilà tuqa. ẹ jẹ́ rojú yín ẹ máa bọ̀ ẹ kú ti wọṣọ ṣé àbí kí n tiẹ̀ tán wọ́n rìn lẹ́yìn ẹ̀yìn ẹ̀dó lápá báyìí ẹ mọ̀ ní sẹ́nitọ̀ lójú ó yá kí n tán ké. wà má karrama li Maria ilà tuqa. ẹ wojú mi dáadáa báyìí ilé epo tí ẹ rí ìṣẹ̀lẹ̀ kéèmù ní àbẹ́ mọ̀ ẹ mọ̀ kéèyàn mo ní àbí lèmọ́mù lẹ́mọ̀ ẹ̀ mọ́ tó mù ẹ mọ̀ wà tó mù ká o bẹ́ẹ̀ bá fẹ́ mọ tí mo mù kó ṣe tí ò bá mu yóò mọ tí mo mù náà. wà má karrama li Maria ilà tuqa. ẹ dẹ́kun ẹni tó dá yìí lẹ̀ tó ní ẹ ṣiṣẹ́ ń bẹ ìka ló ṣe àbí dáadáa ẹ dá mi lóhùn. àtàwọn pé ṣé wọ́n ti dáhùn ẹ̀ka nfa ìwò. ashadul jihadi jihadul hawa. bẹ́ẹ̀ ti wà yìí ẹ lọ gbógun tì fẹ́ ẹnu ẹ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ tí ìmọ̀ arájò òjọ́ dá èèyàn ń dájò òjọ́ bí owó olówó tájẹ̀tì pé mo gbọ́dọ̀ mú iye báyìí kúrò lẹ́nu iṣẹ́ tí wọ́n ti tayọ sálárì rẹ̀ ọ̀fẹ́ jalè nù o. wà má karrama li Maria ilà tuqa. kí ni wọ́n fẹ́. wà khalaqu fil fadli ma'rufatun. ẹ wò mí dáadáa báyìí ṣé ẹ ti ní bàbá ẹ rí mi. bàbá níjọ́ ni alóde kan làwọn tá a bá fi ibẹ̀ pé ẹ máa kawó láàbàdì owó 1,000 tó wà bí owó mọ́ mo ní dọ́là tí a fi ṣẹ̀dá onírúurú tá a sì ń nánu dọ́là tí a fi wá ṣẹ̀dá àárí àwọn tó fẹ́ jẹjọ ló ń lọ́nu mú ìdí ní ń kígbe ẹ̀wà dúró ẹ̀ tí ẹ gbà sẹ́ni bẹ́ẹ̀ ṣe wáyé sẹ́nitọ̀ sà ẹ já wá sí èèyàn mẹ́wàá bí wọ́n ti nàró yìí èèyàn mẹ́wàá ló dúró because wọ́n lè dájẹ́ wọ́n lábúrò tó ń fún lówó oúnjẹ
wọ́n ní ìyá tí wọ́n ṣàyẹ̀rọ adìẹ fún pé mami jẹ chicken lónìí ìyá náà tó ń da méjì yóò gbé fún ìyàwó rẹ̀ àbí ìyáálé rẹ̀ ẹ wá wo iye àwọn tí wọ́n ti gbà síṣẹ́ ẹ má dojú tì wọ́n o èyàn dájọ́ òjọ́ nílé epo wọ́n ti gbọ́ iye báwọn gbogbo ọ̀rọ̀ mú iye báyìí kúrò níbi iṣẹ́ lónìí kílè tó sùn yóò jalè ẹ̀wọ̀n bá kọ́ sọ́mà dí o àpá náà yẹn wá gbogbo tá a bá tà ẹ̀yìn rẹ̀ ni wọn ò ní sí mọ́ àwa tá à ń wò yín pọ̀ òṣìṣẹ́ nípa yẹn nísìnyí o kódà lómìn tí ò rí lé kọ́ yọrí bíríkìlẹ̀yà ni òjò kọ́ o lọ́dọ̀ mi wọn ìjáyẹ̀ pẹ̀ lera wọn ọjà ń kà wá ń já sẹ́gbẹ̀ẹ́ sọ́yẹ́ tí wọ́n máa jalera wọn yóò jìn inú wọ́n ti lọ́mọ kan tó ń ti sàgbákò wọ́n wá ju sìmẹ́ǹtì sẹ́yìn fẹ́ǹsì báyìí ó wà arápò bí ọ̀gá kọ́sọ́ ń gbónú yóò sáré gbé àní ó kó búlọ́ọ̀kù wá lọ́sàn-án wọ́n tún wá lóòdù ẹ̀ lóru tí kápẹ́ntà bá ti lè mú ọ lọ bí ìsọ onígi tó bá ti déwájú onígi tí bá ti ń káyà sókè ọ̀ní kó ká wálẹ̀ ẹ mọ tó sọ ohun ṣé mo lè sọ fún yín bá ń fi tèmi kùn àbọ̀ fẹ́ ra màálù ní Ṣàngó ẹ tó wá mú ọ lọ ń wá ń fa okùn ṣòkòtò sókè ìtumọ̀ ẹni pé bá ń kó lábẹ́. ọlọ́run sì ṣe ọ̀tẹlẹ̀múyẹ́ lọ̀gá yín ọba rẹ̀ lórí ta mẹ́rin bó lọ wí tèrè. ìbáfẹ́lẹ́lẹ́ jamili. gbogbo yín lọ́mọ mi à ń dúró pẹ̀lú happiness ẹni tí ó corrupt yẹn ní sàgbákò rẹ̀. wàkà fílẹ̀ àdá. iná ò ní jó yín ẹ wá ní ṣìṣe. àmín. ẹ ní sí epo ta. àmín. ẹ̀yin náà lálùbáríkà. ìṣáájú kan ajẹ́ fata bàbá yín wà ń bí sẹ́nitọ̀ owó ọpẹ́ sẹ́nitọ̀ ẹ̀ mú wá. tẹ ẹ pé ládọjà kókó tọba dẹ kí ọba àjọ náà epo ti sán nìyẹn ní ọdẹ débẹ̀ ẹ wò bọ́lá ṣe gba ẹnu yín sọ̀rọ̀ nítorí mímọ́ tẹ ẹ mọ́ ni. àwọn owó yìí bẹ́ẹ̀ ṣe mọ́nítọ̀ mi ní sílẹ̀tì lèmi náà mọ́nítọ̀ gbogbo tẹ̀sí yín pátápátá everything ìmọ̀mọ̀fà ọlọ́run tó wá fún yín nípò náà ọlọ́run nígbà lọ yín ọlọ́run nígbà lọ yín. Fatai mo fẹ́ sọ fún bàbá Imam mi nítorí wípé ọmọ dáadáa ni ẹ ọmọ bàbá aláàbò fàlùbáríkà sí ọ̀tá ẹ̀tì fún mi kán láti wá ọ̀tá ẹ̀tì ní gbogbo tẹ̀tẹ̀tẹ̀ píkẹ̀ àmọ́ tá a bá ti wá Saudi bàbá gbogbo tó bá sí ní apáti àwọn tẹ̀lé wa kì í lè tẹ̀ kẹta àbàtà wa fún kádẹ̀ tó dé lóòtẹ́ẹ̀lì wa àti bóyá wọ́n mọ̀ ẹ́ sí ẹni pé ààrẹ ìlú ló wá sójó tó pè mí pé èmi ò sí Nàìjíríà àmọ́ màá ráyè wá ní rárá á sọ fíjọ mi àyè yíyẹ ọba ní kí n mú ọjọ́ wọn ní màá dé níjọ́ Monday àwọn tó máa dé jọ Monday ìgbóni màá wà ní Monday Tuesday ní ká mú Wednesday lóde ìjíkà nìkan wà ní láti wá sórí bàbá ti ṣe tẹ̀sílẹ̀ kan tó o bá ń ṣe lórí ó lè má jẹ́ torí tiẹ̀ ní àdúrà ìfẹ̀gbà wọn kó tó bá àwọn òbí rẹ̀ wọn náà gbàdúrà wọn àwọn náà wá gbọ́dọ̀ múra wọn náà gbàdúrà tiẹ̀ náà lórí àwọn ọmọ rẹ̀ o ní ìdí láti get closer to ibi tẹ́ ẹ wà yẹn tó bá ṣe lè ní ìlú opportunity yẹn ha kò tiẹ̀ ní láti lé wọn àmọ́ láti wá sí yẹn kó bàbá ẹ̀wọ̀n tọ́jú ọlọ́dún fún tọ́pọ̀ sílé tẹ́lẹ̀ kẹta tí wọ́n á lọ ọ̀rẹ́ tí wọ́n ní sàṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ṣẹ̀rí bọ́lá ọgbà náà ni àwọn tí bẹ ní wọ́n ti mọ̀ sáré tẹ̀lé mi nìyẹn lórí Islam kò sí tó wọlé ọsọ fún wọn wọ́n á lo wọ́ọ̀dù kan lẹ́yìn wípé àjùmọ̀bí ọ̀kan kàánù lọ́kùnrin yìí sẹ́ àwọn olówó sí náà
àwọn tí ẹ sọ pé mo ṣe ọ̀rọ̀ kiri wọ́n sì yẹn èmi náà máa sáré ní kọ́lọ̀ ọba aláàánú mọ́ dojú tì mí torí wọ́n náà rúlẹ̀ fún mi. sọ̀rọ̀ rẹ̀ ló sáré kù wọ́n pọ̀ jù báyìí lọ níbi tí wọ́n ti máa jókòó. ọlọ́run lọ́wọ́ fún mi kí wọ́n á wá rí inú òde báyìí tí ẹ bá mi ṣàdúrà fún wọn kí wọ́n á má lè fi ẹ̀mí ìmoore hàn lórí fàtà àtàwọn tí wọ́n ṣe fún mi ẹ̀rọ agbésínétọ̀ sínétọ̀ wo ọlọ́run ló fún ọ àwọn tó lẹ́nu mi ẹ̀ṣin lórúkọ ọmọ lóore o bàbá ẹ̀ṣin lórúkọ mo appreciate ní gbogbo ìgbà àpọ́nlé tẹ̀ ẹ máa fún mi mo sì lọ sọ fún pé bàbá ní ọwọ́ mi yé tí o mo ṣe yọ látọ̀ kan tó burú pé ẹ ti jókòó ní ha mi sábà fẹ́ kí ẹ tó lè sí mi nítorí ìyẹn pé ká fún yín lápọ́nlé yín ẹ̀ṣin gidi gan ọ ẹ̀ṣin gidi gan yọ bí wọ́n God will continue to help ẹ̀ṣin bàbá ẹ̀ṣin lórúkọ.